àwọn èrè tilẹ̀ Yorùbá tí wọ́n ti gain láti ṣe Islam lágbà tó èrè ti ń rẹ̀ ṣe Islam. ẹ̀yin ní Mhm. ok mo gbà ẹyọ kan tèmi rí tá a jèrè géènì tá a rí nínú pa à ń ṣe Islam nílẹ̀ Kóòtù Òjíire ni pé Islam kọ ẹ̀yìn bàbá àti ẹ̀gbọ́n ó kọ ẹ̀yìn wọn sí ara wọn. èrè àkọ́kọ́ nìyẹn. Islam mú ìpànìyàn mo wá gbà yín sórí ilẹ̀ wa, ìtàjẹ̀ sílẹ̀, tí mo dẹ̀ mo máa gbà gbé yín. àwọn Quran verse tí ó ti kọ́ wa. ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ kí lèrè tá ti géènì ẹ gbọ́ kí lèrè tilẹ̀ Yorùbá géènì lẹ́yìn ìsìlámù lẹ́yìn àwọn àáfàá wa tán pariwo ìsìlámù tán fi ń ba ìlú jẹ́ tán fi ń dà lóru ìsìlámù gan àti ẹ mọ̀ pé Ọlọ́run tó gbé ìsìlámù gan wa gan kò mú lélele tó yìí kò mú kankan tó yìí àwọn ọmọ ènìyàn náà la mú ìsìlámù tá ń gbé gba ọ̀nà bòmí ẹ wò ẹ wá lọ gbọ́ àwọn àṣírí gbogbo nǹkan tán kọ sínú Kùránì gbogbo bí wọ́n ti ń fi ọ̀rọ̀ tán fi ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. ogun ti yí wa ká a dẹ̀ ń fojú rí báyìí bó ṣe ń pa kúkúrú ló ń pa gúgùn ẹ̀yin tẹ́ ń pera ẹni mùsùlùmí ọ̀n pa yín wọ́n ní ẹ̀gbá ṣẹ̀rí ẹ̀ ṣe Islam ẹni ọmọlúwàbí ni kíní kan ọmọ ihò torí pé jẹ́ ọmọ Yorùbá ni ẹ̀yin ò bá wọn ṣẹ̀ sí wọn adẹ nílé wọn kúrò bọ́ yín gé yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀rùka kí ló ń ṣe yín ẹ̀yin ọmọ káàrọ̀ òjìrè ẹ jí Ọlọ́run á bá wa ṣe o àwọn orúmọlẹ̀ wọ́n á jí dìde wọ́n á jà fún wa mo mọ̀ wọn ò ní fi wálẹ̀ a máa ṣẹ́gun oyè tá a ti ṣẹ́gun tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọ́n tún yìí máa dìde wọ́n máa jà fún wa torí ilẹ̀ wa ni àwọn alẹ́ máa tù wọ́n ládẹ máa ṣe ètùtù lá máa ṣe gbogbo nǹkan wa kó lè tutù bá kó lè túṣe fún wa láṣẹ Elédùmarè láṣẹ Ifá agbára Ọlọ́run gbogbo ẹ̀ ló máa júṣe fún wa mo ṣe làbọ̀rẹ̀ fún gbogbo ilé o. ìwé ló jẹ́ ká mọ̀ tún mọ gbogbo nǹkan tó gbé wá fún wa yìí ìwé ló jẹ́ ká mọ̀ wá ká pa ẹ́ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàtúlùhù àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ MS bàbá because mo ka Kùránì mi títí ó ya sẹ́ òun rèé mo ka Kùránì mi títí ó ya ṣùgbọ́n mi ò mọ̀ tún mọ̀ ẹ̀ ìwé tí mo fi ń ṣègbésí ayé mi lélẹ̀ bí mo ṣe máa gbẹ́sẹ̀ bí mo ṣe máa tọ̀ bí mo ṣe máa bọ́kùnrin sọ̀rọ̀ bí mo ṣe máa bọ́mọdé sọ̀rọ̀ láì ṣe pé Olódùmarè ò fún mi ní ọpọlọ ti tèmi láì ṣe pé Olódùmarè ò fún mi ní ọpọlọ ti tèmi ò ṣeré àwọn ìwé ẹwọ speech òun rèé speech and mind òun lélẹ̀ tí wọ́n fi ń lò gbèsè ayé èèyàn láì ṣe pé èèyàn ò ní ọpọlọ ẹ̀yin èèyàn ẹ jí ẹ má sùn o gbogbo àwọn kinní wọ́n fi ń gbalẹ̀ ni wọ́n ń pa àwọn èèyàn àwọn tí wọ́n pa ní Kwara wọn ò tiẹ̀ wò pé wọ́n ń borí wọn ò ṣẹ́ àwọn ìyá tó ń borí báyìí wọ́n bò tútù báyìí ni ò bọ́ ṣe bò lélẹ̀ wọ́n bò tútù wọ́n dẹ̀ pa àwọn ìyá yẹn wọ́n kó wọn wọnú igbó wọ́n kó àwọn obìnrin àtàwọn ọmọdé wọ́n kó wọn wọnú igbó wọ́n wá pa gbogbo ọkùnrin tó wà nílùú yẹn ẹ̀yin èèyàn ẹ jí you need to wake up now it is now or never and mo dẹ̀ fẹ́ bẹ̀ ẹ̀yin ìyá àti bàbá tẹ́ ń gba gate man ẹ má gba àwọn Fúlàní ní gate man mọ́ àtàwùsá àti Fúlàní gàǹparípa Fúlàní kò lẹ́jọ́ nínú kankan náà ní gbogbo wọn ẹ gba àwọn Àmọ̀tẹ́kùn kan máa ṣọ́ yín because the moment tẹ́ bá gba àwọn people yìí wọ́n máa mọ ilé àtọ̀nà yín ní escape route tí ó bá dé because ó ti dé is at your doorstep if you don't know is at your doorstep ẹ jí ẹ má sùn ẹ má káwọn ọmọ yín lọ lè kéwú mọ́ ẹ wo ọkùnrin tí wọ́n pa l'Ógbómọ̀ṣọ́ yẹn ẹ jọ ń tọrọ sáwọn ọmọléèwé ló pa àwọn ọmọléèwé kọ́ àáfàá àtàwọn ọmọléèkéwú ló dáwọ́jọ tán lu ọkùnrin yẹn pa ṣé nǹkan tá fẹ́ ní society wa nìyẹn we say no to Sharia across Yoruba land kọ́ máa tọwọ́ bá àwọn ọmọ kéékèèké ń dì ẹ wò nínú Islam ọdún mẹ́sàn-án ni adult how does that even make sense ẹ jọ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ní ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa àwa ẹ̀yin ni a ní bá ọ̀rọ̀ sọ ẹ̀yin ni à ń call attention nìyí ẹ lọ withdraw àwọn ọmọ yín kúrò nílé kéwú tẹ́ bá fẹ́ jèrè ọmọ lóòótọ́ kò kí ń ṣèpè o ẹ lọ withdraw àwọn ọmọ yín kúrò nílé kéwú ọmọ yín ò gbàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹ rójú olè ẹ mú obìnrin ti daṣẹ́wó tán àwọn ọkùnrin ti dolè tán I said I have a video tí ọmọkùnrin kékeré yìí ó lọ gé ọrùn àbúrò ẹ̀ ó fẹ́ lọ tà á ṣé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn we don't want it in our society
We don't want it at all. òun ṣe yìí kò nítumọ̀ díẹ̀díẹ̀ lèèyàn ń bọ́ ń bẹ̀ ṣùgbọ́n mi ò fi yẹn bá àwọn fúlàní wí o tó jẹ́ wípé wọ́n mọ̀ pé àjẹ́ńdà àwọn ń bàjẹ́ òun lọ rèé torí pé àwọn fúlàní wọ́n ti mọ̀ wípé àwọn ti gbá fáwọn àwọn ti gbá pẹnátì lọ tróyìn kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe sí ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé gbogbo àwọn èèyàn tó bá wà lárọ̀ọ́wọ́tó wa tá mọ̀ wípé ògidì ọmọ ni wọ́n káwa náà ká má fi wọ́n sílẹ̀ ká máa bá wọn sọ díẹ̀ àwọn náà máa ṣẹ́rí wálé níjọ́ kan láṣẹ Ìdùmarè ṣe wá rí àwọn àáfàá tí wọ́n dúró nídúró wípé káwọn máa ṣépè kó máa sọ bẹ́ ṣe sọ bóyá comment section lẹ́sọ́ tí o bóyá nu yín lẹ̀ níbikíbi tẹ́ ẹ̀ bá wọn ìkẹ́ máa ṣépè ọ̀hún sí ìtẹ̀yìn àtàwọn àrọ́mọdọ́mọ yín lè forí gbé òun ni kẹ́ máa sọ ó ti yé yín ìtẹ̀yìn àtàwọn torí tí òtítọ́ bá ti dé gbogbo wa la mọ̀ pé òdodo tó bá ti dé báyìí irọ́ máa ń pòórá ni eré tí irọ́ bá fogún ọdún sá ìṣẹ́jú kan báyìí lòdodo máa ń le bá bó ṣe máa ń rí nìyẹn ó yẹ kẹ́ gbà fọ́lọ́run ẹ̀yin náà máa ń sọ ẹ máa ní ká gbà fọ́lọ́run ní ìsinmi ká gbà fọ́lọ́run ní ìsinmi kádàrá ò ṣe kọ̀ láì gbà ká gbà fọ́lọ́run ní ìsinmi ẹni tí ò bá dẹ̀ gba kádàrá ẹ̀yin náà lẹ tún máa ń sọ wípé ó máa ṣe kí ni ó máa gbá kódóró nígbà tẹ́ ẹ̀ ti gba kádàrá tẹ́ ti mépè mọ́lẹ̀ ní. ní àǹfààní Islam yẹn lórí ilẹ̀ alààyè kí ni benefit Islam yẹn látìgbà tí mùsùlùmí látìgbà tí Yorùbá ti ń ṣe Islam gan. ẹ má bínú ṣé mo lè béèrè kan lọ́wọ́ yìí. no ẹ tí lè béèrè ẹ máa béèrè àyè yẹn máa wà. ẹ̀sìn wọn lọ fi bí iṣẹ́ ẹ̀sìn mùsùlùmí àbẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì. ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú eléyìí tá a bá ti yanjú ẹ̀ màá dá yín lóhùn. Islam yẹn tẹ ní ànábì mú wá tó jẹ́ nǹkan dáadáa yẹn. kí àtìgbà táwa ọmọ Yorùbá ti ń ṣe ẹ̀sìn yìí kí ni àǹfààní tá a ti jèrè ṣé mọ̀kan tó ń jẹ́ àǹfààní kí ni ìwúlò kí ni gain benefit ẹ ṣe bàbá mi tí ọmọ kóòtù òjìrè tá a ti jẹ nínú Islam nínú ayé yìí. ṣe rí benefit tí ó ń bẹ fún àwọn ọmọ mùsùlùmí ṣe ń gbọ́. mi sọ pé àwọn mùsùlùmí o mi sọ pé àwọn mùsùlùmí ṣe hàn pé Islam yẹn ànábì mú wá ó dẹ̀ ti wà lórí ilẹ̀ wa kí wá ní àǹfààní tá a ti jẹ. nǹkan tí mo fẹ́ sọ ni pé nǹkan tó benefit tó ń bẹ àǹfààní tó ń bẹ nínú Islam ni pé kò sí lórí ilẹ̀ alààyè kò sí lórí ilẹ̀ ayé torí pé Ọlọ́run pera ẹ̀ ní òun ni àbá àṣàkẹ́ ọ̀hún fún àwa àwọn tó lè máa ṣàkẹ́ ni pé àwọn tó gba Islam yẹn gbọ́. ẹni sùúrù Islam kò sí àǹfààní lórí ilẹ̀ alààyè àbí kí lẹ sọ mi gbọ́ yín dáadáa. bẹ́ẹ̀ Islam ò ní àǹfààní lórí ilẹ̀ ayé yìí. bẹ́ẹ̀mi ṣe mọ̀ sí nìyẹn kò ní àǹfààní ó ní o but àǹfààní tó ń bẹ fún jù ni pé àwọn tí ó bá ṣe Islam tó bá gba Ọlọ́run gbọ́ torí pé Ọlọ́run dídì Ọlọ́run pera ẹ̀ ní ọba àjọkẹ́ ayé ni torí ó ní kó o máa ṣe gbogbo wa ní o máa kẹ́ gbogbo aláyé. Ọlọ́run kọ́ ló ń sọ ìsọkúsọ yẹn Allah ló ń pe ara ẹ̀ ní àwọn nǹkan wọ̀nyẹn. pé no so now ẹ lọ bèèrè láwọn tó Mr. Bayo ìgbà tí Islam ò ní àǹfààní lórí ilẹ̀ ayé kí la wá ń ṣe fún kí la wá ń ṣe láyé fún Allah ò ṣe dúró ká dọ̀rùn ká wá máa ṣe Islam yẹn. Ẹ sọ fún wa náà ó yẹ sọ fún wa kí láǹfààní ẹ. ìdí tẹ́lẹ̀ Allah fi wọ́n wá sílé ayé ni pé ká wá máa sìn òun ni kò ṣe pé ká wá sílé ayé ká wá máa ṣiṣẹ́. òun náà ni mo wá sọ pé kí wá ní àǹfààní sí Allah yẹn. ìbéèrè mi ò yé yín ni àti mọ̀kànlá ní ká wá máa sìn òun láyé kí wá ní àǹfààní kí ni gain kí ni èrè ẹ̀yin tẹ̀ ń sin Allah yẹn
ṣé àwọn pé kí tẹ lẹ bá ń sọ. tajà tẹ bá ń ta ọjà ẹ fẹ́ ní èrè ni so Allah tó wá dá wa sáyé tó ní ká wá máa sìn ín tó fi rán Islam tó fi rán ànábì yẹn kí wá ní èrè àwa tá à ń sin Allah àbí parasitic relationship ni pẹ̀lú àwa àti ànábì pẹ̀lú àwa àti Allah Allah nìkan ló ń jèrè àwa ò jèrè kí lè èrè tiwa. èrè gbogbo là ń jèrè. Kí lè èrè wa tá a bá ṣe gbogbo là ń Islam jèrè nílé pátápátá ayé. kò sẹ́ni tí ó jèrè ṣé ẹ gbọ́ kò sẹ́ni tí ó jèrè nílé ayé. bọ̀ èmi wá ní àwọn èmi ní àwọn èrè ẹ máa gbọ́ èmi wá ní àwọn èrè tilẹ̀ Yorùbá tí wọ́n ti gain láti ṣe Islam lágbà tó fi ṣe Islam. ẹyọ kan tẹ̀mí rí tá a jèrè géènì tá a rí nínú páńṣe Islam nílẹ̀ Kóòtù Òjíire ni pé Islam kọ ẹ̀yìn bàbá àti ẹ̀gbọ́n ó kọ ẹ̀yìn wọn sí ara wọn. èrè àkọ́kọ́ nìyẹn. Islam mú ìpànìyàn wá sórí ilẹ̀ wa ìtàjẹ̀sílẹ̀ tí mo dẹ̀ máa gbé àwọn Quran verse tí ó ti kọ́ wa. ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ ṣá. mo wà ń bì. so mo fẹ́ gbé Quran verse kan wá kí èmi àti yín ká jọ wo èrè tí àwa ọmọ Kóòtù Òjíire tá a jẹ nínú pé bá a ṣe ń ṣe Islam nínú Quran 58 verse 22 èrè tá a jẹ nínú Islam nìyẹn. ayé bàbá délé kìí ṣẹlẹ̀ sáré bá mi gbé wá ni Quran 58 verse 22 ẹ jẹ́ ká kà fún brọ́dà wa tí wọn ò mọ èrè tí a jẹ nínú Islam ara àwọn èrè tá a jẹ nìyẹn àti ìtàjẹ̀sílẹ̀ bá ṣe lè máa para wa Islam kọ́ wa bá ṣe lè máa para wa bí a ṣe lè pa Christian bí a ṣe lè pa àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Islam àwọn èrè tá a jẹ nínú Islam. bẹ̀rẹ̀ Ọlọ́run pẹ̀lú ìbàdàn ìṣó yìí. ó ní bẹ̀rẹ̀ Ọlọ́run. Mr. Bayo ṣe lè kà ṣe lè kà bàbá mi. Bọ̀dà Bayo ṣe lè kà ẹ dáhùn ẹ ti mute. Mr. Bayo ṣe wà bẹ́ẹ̀. ẹ dúró síbi kan sódà a lè jọ gbádùn prógráàmù yìí. mo ń gbọ́dọ̀ tẹ́ ń sọ. mo ní ṣe lè kọ́ ṣe lè kà. mo lè ka. ok ẹ lè ka Gẹ̀ẹ́sì àbí Lárúbáwá ìwo lẹ lè kà ń bẹ̀. méjèèjì ni. ok ẹ bá wa ka Gẹ̀ẹ́sì Quran 58 verse 22 lára àwọn èrè tí ọmọ Kóòtù Òjíire jẹ ní ìdí Islam. afáàkọ́ tí mo wà ó sọ yìí pé you never find a person who truly believe in Allah. ṣé ń gbọ́. mo ń gbọ́ yín sà. ṣé ń gbọ́. mo ń gbọ́ yín tá a bá dáhùn a fẹ́ lísìn sí yín dáadáa ní ẹ máa tẹ̀síwájú. ó ní you will never find a person who truly believe in Allah and the last day loyal to those who define Allah and his messenger even if they were their parents, child, siblings, and extended family. For those believers, Allah has instilled faith in their heart and strengthened them with a spirit from Him. He will admit them into the garden under which rivers flow to stay there forever. Allah is pleased with them and they are pleased with Him. They are the party of Allah indeed. Allah is the bound to succeed. Yeah. ṣé nǹkan tẹ́ kà á yé yín kí lẹ kà ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Naam. ẹ ṣàlàyé nǹkan tẹ́ kà fún wa bàbá mi. ẹ ṣàlàyé nǹkan tẹ́ kà ń bẹ̀ yẹn kí ni ànábì àti Allah ń kọ́ wa ń bẹ̀ yẹn kí wọ́n sọ. nǹkan tó ń sọ ni pé wọ́n ní pé ẹni fẹ́yàn ẹni yíyàn títọ́
tó gba Ọlọ́run gbọ́ tó gbà láàgbọ́. tó tún gba ọjọ́ kẹyìn gbọ́, tó gbà láàgbọ́ àti ọjọ́ kẹyìn àti òjíṣẹ́ rẹ̀ tó ń ṣe Muhammadu Rasulullah. Wọ́n ní even tó bá jẹ́ òbí wọn ni, ọmọ wọn ni, àbúrò wọn nàbí àwọn mẹ̀lẹ́bí wọn. Wọ́n ní fún àwọn tó gbà láàgbọ́, Allah ní faith, wọ́n ní ìgbàgbọ́ nínú ọkàn wọn, àná ó dẹ̀ tún kún wọn ní ọwọ́ pẹ̀lú ẹ̀mí látọ̀dọ̀ ẹ̀. Ó ní ó máa wá iṣẹ́ sì ti rí o. Ó ní ó máa wá gbé wọn sínú ọgbà ìdẹ̀ra tó ń ṣe ọgbà àlùjánnà lábẹ́ omi tó ń ṣàn, omi ọ̀gbàrà tó ń ṣàn síbẹ̀ láéláé. Ó ní Allah tó máa wá ibi tí mo lè ṣàlàyé dé nìyẹn. Ó dáa, bó ṣe rí náà ni ẹ ṣe kà á yìí. So ṣé irú ìṣẹ̀lẹ̀ yìí ṣó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa àbí kò ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa? tí orí ilẹ̀ wa bí ti bá o. nílẹ̀ ok ẹ jẹ́ ṣàpẹẹrẹ bíi brọ́dà kan báyìí tó ń jẹ́ mùsùlùmí tí àwọn òbí àbáwọn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí tí ò dẹ̀ ní bá wọn ṣe, tí ó máa yàn wọ́n lódì àbí tó máa pa wọ́n, ṣérò ẹ̀ ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀. Ara àwọn àǹfààní. ṣe yóò ẹ̀sìn ẹ̀dúró ara èrè tá a jẹ nínú Islam tá a lọ ṣe nìyẹn. kí a máa para wa. ẹ̀yin ẹ̀ sì fi pípa ńlẹ̀. Ọlọ́run ní ká máa para wa, bẹ́ẹ̀ ni lóòótọ́ ni, ṣùgbọ́n Allah ó ní ká máa para wa, ó dẹ̀ kọ́ wa nínú Quran bá ṣe máa para wa. Ó lẹ́ni tí ó bá ń ṣe mùsùlùmí, ẹnì kejì tí ò bá ṣe mùsùlùmí ó ní kẹ́ lọ pa. So àwọn èrè tá a jẹ nínú ibi tá a tọrùn bọ̀ ìyẹn ẹ̀sìn Islam tí ẹ ní ànábì Muhammad tó gbé wá, òun lélẹ̀ tó dẹ̀ ń sọ nínú Quran 58:22 pé o ò ní rí mùsùlùmí kan ò tó gbàgbọ́ nínú Allah àti ànábì àti ọjọ́ ìkẹyìn kó wá máa ṣe dáadáa sí àwọn òbí àbí àwọn ẹ̀gbọ́n àbí àwọn extended family tí wọ́n bá kí ń ṣe kíni, tí wọ́n bá tẹ̀ kí ń tí wọ́n ń ṣe mùsùlùmí. And a dẹ̀ ń rí irú ìwà yìí, à ń rí lórí ilẹ̀ wa. So ká ní pé àgbà Islam ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní wáyé, kò ní ṣẹlẹ̀. Ẹ wo nǹkan tẹ́ sọ ẹ irọ́ wà mí nǹkan tẹ́ sọ ẹ o, ṣé ń gbọ́? Nítorí pé ànábì wa Ibrahim alayhi salatu wa salam tẹ́yìn pè ní kí ló kọ mo mọ orúkọ tẹ́yìn pè lọ́dọ̀ tí o, ẹni tó kọ́ Mẹ́kà. Èmi pè ní ajá. Ṣé ń gbọ́? Bàbá àti ìyá nam. Èmi pè ní ajá. Kí lẹ sọ? Ajá Ibrahim bàbá ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni ajá ni. Bàbá ẹ̀sìn làwọn Jésù ń pè, làwọn Kìrìsìtẹ́nì ń pè, tó yẹ pé ó kọ́ mi mọ̀ ń pa ẹ̀ ẹni pé kan tèmi pè ni mo sọ fún yín. Àwọn ẹ̀dúró àwọn òbí ẹ̀ méjèèjì òrìṣà máa lọ ń sìn bá, òrìṣà lọ ń sìn ẹbọ ló ń bọ o. Kò ṣe pé torí pé ó sọ pé àwọn ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ń ṣe wọ́n ṣe òrìṣà kó máa tọkọ sí òfin wọn, ó tẹ̀lé òfin wọn. Tó bá rí i pé ilé ayé ta wà yìí wọ́n ẹ̀gbọ́n ń pa àbúrò ń pa ẹ̀gbọ́n bóyá Ọlọ́run ṣe kọ kádàrá tiwọn ni, àti pé àti ń bọ́ sí òpin ayé. So ẹ̀yà máa fi judge ẹ̀sìn Islam wípé nítorí pé àbúrò ti jẹ́ ẹ̀sìn Islam ẹ̀gbọ́n ti jẹ́ ẹ̀sìn Christianity nítorí ọ̀la ṣe ń para wọn. Àti pé ẹ̀sìn kọ́tẹ́nì tẹ̀wá bá wa wọnú Mr. Ibrahim. ẹ̀kọ́ ń tẹnumọ́ ẹ̀sìn tí gbogbo mo fi wọnú gúùpù yín. Ẹ jẹ́ kí ẹ láìtì mi nípa ẹ̀sìn Yorùbá yẹn. Mr. Bayo ó rẹ̀ pé nẹ́tíwọ̀kì mi ò dẹ̀ ń gbọ́ mi lé. Ẹ dúró síbì kan ẹ kàn ń lọ ẹ̀ ń sáká kiri àdúgbò. So now àyà tá a kà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú ilé mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti bọ́ta nísìnyí. Ibi tẹ́ wà gan nẹ́tíwọ̀kì yóò ti dà ń bẹ̀. Mo ń gbọ́ yìí. Now ẹ̀yin ń sọ pé dáadáa èrè tá a ti jẹ́. Kò sí kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ nígbà yìí.
èrè tá ẹ máa listen sí mi ẹ ń sọ èrè tá ti jẹ nínú Islam ẹ̀yin ní pé kò ní èrè nílé ayé yìí èmi dẹ̀ rí àwọn èrè tá ti jẹ nípa bá ṣe ń ṣe Islam ìyẹn eléyìí tí mo gbé wá mo tún máa wá mú àwọn èrè kan náà wá tí ànábì àti Allah tí wọ́n kọ́ àmì bóyá yìí ti bá pàdé bọ̀ mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin sìn ọ̀rọ̀ tá Allah sọ ń bí ṣẹ́yìn feel pé ọ̀rọ̀ yẹn make sense ni àbí kò make sense yes or no. ṣé ọ̀rọ̀ tó lè da ìlú rú àbí tó lè dà lérú ṣé láti ẹnu tán ló dá wa ṣé ọ̀rọ̀ yẹn ṣó bá ọpọlọ mu. mi ò pín yàrá mọ́ o sáfíìsì ò dáa. bóyá kẹ́ lọ fix network yìí tẹ́ bá ti fix ẹ̀ kẹ́ padà wá. ẹ dúró kí tó lọ ẹ má ìkan tí mo torí ẹ̀ wá ẹ jẹ́ kí n mọ̀ kò dé dá. àní network yín ò dáa ẹ gbọ́ nǹkan tí mò ń sọ bóyá kẹ́ padà wá. so network yín ò dáa tí network yín bá ti dáa kẹ́ padà wá. mi mọ wáì tí network àwọn mùsùlùmí ò ń dáa kí ló dé. àyà Amadélékè ṣèṣe pé àyà kan sọ̀kalẹ̀ nípa network pé kí network wọn máa dáa. ìpadà poverty tí Allah ò nífẹ̀ẹ́ sí ìdàgbàsókè ìjẹ́ ọmọ ènìyàn so àwọn mùsùlùmí náà gbogbo nǹkan tó dẹ̀ jẹ́ ọ̀làjú náà ni wọ́n takò so gbogbo nǹkan tó bá ti jẹ́ ìdàgbàsókè Islam takò gbogbo ẹ̀ so kò yí ká lè ronú síwájú sí i so bóyá ká ka àwọn ájà tá a fẹ́ kálẹ̀ nǹkan kó tó di pé akírun so torí pé àwọn èèyàn wọn ti ń palẹ̀ mo kí gbogbo lélẹ̀ kan sí i torí pé ẹ̀ka lẹ́ àbọ̀ torí pé àwọn èèyàn wa wọ́n ti ń palẹ̀ Ramadan wọ́n ti ń palẹ̀ mọ́ so wọ́n dẹ̀ nígbàgbọ́ pé táwọn bá ti ń gba àwẹ̀ yìí táwọn bá ti ń gbà pé àwọn ti ń súnmọ́ àlùjánnà so gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ó parẹ́ so àwọn fẹ́ lọ àlùjánnà so olúkálùkù wọn wá lálẹ́ tó lè kọ́ dírí àǹkó so regardless bó bá ṣe wù kí wọ́n gbàwẹ̀ tó so kákàn tún fi rán ara wa létí pé kò sí ìyẹn dúdú kankan tí ó wọ àlùjánnà ní ilẹ̀ Yorùbá so torí pé àlùjánnà ò sì fún àwọn ọmọ Yorùbá so bẹ́ẹ̀ ni pé yẹn kàn bá olórí forí tì ní kò sí àwẹ̀ kò sí fún ọmọ Yorùbá ẹ̀sìn Islam kò sí fún ọmọ Yorùbá tábà wá rọmọ Yorùbá tó ń ṣe ó kàn fìyà jẹrẹ ẹ̀ lásán ni so a lọ jóná tó bá fi lè ṣe torí pé ó ti bá àlàmúlẹ̀ pọ̀ fẹ́ jóná nìyẹn so Sahih al-Bukhari la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ so Sahih Bukhari 5673 wọ́n ní ìwé Sahih Bukhari tó fi ẹsẹ̀ rinlẹ̀ 5673 narrated Abu Hurairah. Abu Hurairah ló gba ọ̀rọ̀ yìí wá. I heard Allah messenger saying. ó ní òun gbọ́ tí ànábì Muhammad Rasulullah bàbá Fatima olórí ọkọ Aisha tó ń sọ wípé. The good deed of any person will not make him enter paradise. wọ́n ní gbogbo iṣẹ́ dáadáa tí olúkúlùkù ń ṣe kò lè mú kó wọ àlùjànnà. None can enter paradise through his good deeds. ó ní kò sẹ́ni kankan tó lè wọ àlùjànnà pẹ̀lú àwọn iṣẹ́ rere àbí iṣẹ́ gidi tó ṣe láyé. They the prophet companion said, not even you, O Allah's messenger. àwọn tó wà pẹ̀lú Rasulullah wọ́n sọ wípé àti wọ Rasulullah sálàlẹ̀ wàhálà. He said, not even myself, unless Allah bestow his favor and mercy on me. ó ní òun gan Rasulullah òun àlùjànnà ò ṣúọ̀ fún un àfi tí Allah bá ṣíjú àánú wò. So bí bẹ́ẹ̀ ká dìbẹ̀ yẹn mú ká wá tẹ̀síwájú so be moderate in your religion deed. ó ní ẹ máa ṣe dọ́gbandọ́gba àbí déédéé ní àwọn nǹkan tí ẹ ń ṣe nínú Islam. And do the deed that are within your ability. kó dẹ̀ máa ṣe àwọn nǹkan tó wọ ẹgbẹ́ ní ìkápá ẹ̀. And none of you should wish for death. kí kọ̀ọ̀kan nu yín má ṣe máa ronú nípa ikú. For if he is a good doer. ẹni tó bá ń ṣe nǹkan dáadáa. He may increase his good deed, and if he is an evil doer, he may repent to Allah. wọ́n ní ẹ̀yin tẹ́ máa ń ṣe ibi pé kẹ́ ronú pìwàdà kẹ́dẹ̀ kọjú sí Allah. So tẹ́ bá rí àdìtì tá a gbé wáyé nísìnyí tí Muhammadu ti ń ṣàlàyé pé
bẹ́ẹ̀ ṣe rere bẹ́ẹ̀ ṣe rere gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ṣe rere ìyẹn ò túmọ̀ sí pé ẹ máa wọ àlùjánnà ilé ìtàlá sọ fún yín pé ẹ fẹ́ wọ̀ tẹ́ bá ń ṣe Islam so bẹ́ẹ̀ ẹ ṣe rere o ìyẹn ò tí ì sọ pé ẹ máa gbé ti gba láìsẹ̀nsì àlùjánnà so táwọn ẹmẹ̀wà Muhammadu wa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé arákùnrin ìwọ ọ̀rẹ́ Allah ìwọ náà ń kọ́ ó lóun gan fún alára ń gan ongo ò ní ongo ò gbàgbé òun gan máa wọ àlùjánnà wọ́n lè gbé ẹ̀yìn ní gbogbo ń pa àlùjánnà ní pé especially àwọn obìnrin ní pé gìgísẹ̀ ọkọ yín ló wà so nígbà tí ànábì gan tí gìgísẹ̀ tó tẹ́ pé àwọn ìyàwó ẹ̀ gan àlùjánnà tiẹ̀ náà wà ní gìgísẹ̀ àwọn àlùjánnà àwọn ìyàwó ẹ̀ wà ní gìgísẹ̀ tiẹ̀ gan kò ṣúọ̀ fún so ká wá tẹ̀síwájú nǹkan tó fẹ́ ká fàyọ́ bí àdìtì ni pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe àyàfi ẹni tí Allah bá fẹ́ kó wọ àlùjánnà yẹn ni so mo fẹ́ kàn fẹ́ fi àwọn àdìtì tí mo gbé wáyé láti fi explain nǹkan tó ń jẹ́ kádàrà fún yín according to Islam so ẹni tó bá wọ Allah òun ló máa fi sínú àlùjánnà bó so wọ Allah kí Allah fi fún àwọn èèyàn dúdú àtàwọn obìnrin wa so àwọn èèyàn dúdú ṣọ́ àlùjánnà Allah ó ti ẹ̀ wọ Allah kó fi wọ́n sínú àlùjánnà yẹn so ẹ jẹ́ ká wá tẹ̀síwájú kí n gbé àwọn àdìtì méjì sí mẹ́ta kan sí wa ẹ máa sọ̀rọ̀ ẹ ó dọ̀ Mr. Noble ẹ ó dọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká sáré ka ilé ìtàn Abu Miskat Masabi 119 nǹkan tó dárúkọ yẹn. Abu Dawud report God messenger as saying. Abu Dawud gbẹnu sí máìkì ó sọ wípé ànábì Muhammadu olórí ọkọ bàbá Fatima ń sọ wípé. God created Adam. Allah ó dá Ádámù. When he created him and struck his right shoulder and brought forth his offspring, white like a small ant. Ó ní ó gbé apá ẹ̀ ọ̀tún ó dẹ̀ mú àwọn ọmọ kan jáde tí wọ́n funfun bíi ràrá èèrà. And he struck his left shoulder and brought forth his offspring as black, though they were charcoal. Ó ló gbé apá ẹ̀ òsì ó dẹ̀ wá mú àwọn ọmọ ẹ̀ jáde tí wọ́n kéré píníṣí tí wọ́n dàbí èèrà. Then he said to the party on his right shoulder, to paradise, and I do not care. Ó wá sọ fún ọmọ tí Ádámù tó yọ jáde ní left ẹ̀ pé ní right ẹ̀ pé ẹ máa lọ sí inú àlùjànnà ó ní èmi ò dẹ̀ gbọ́ pá mi dẹ̀ gbọ́ po. He said to the party in his left shoulder, to hell, and I do not care. Ó ní kí àwọn ọmọ tó jáde láti apá Ádámù pé káwọn ní left ìyẹn ní òsì ní àwọn dúdú tó dúdú bíi koroṣi pé kí wọ́n máa lọ sínú iná ó ní òun ò dẹ̀ gbọ́ pá òun ò gbọ́ po wọ́n ti gé àṣàkẹ́ Allah létí lọ. So tẹ́ bá wo àdìtì àkọ́kọ́ tá a kọ́kọ́ kà tó ń ṣàlàyé pé àwọn tí ó wọ àlùjànnà ẹni tó bá wu Allah ni tẹ́ bá wá wo àdìtẹ́lẹ̀ kejì náà nǹkan tí wọ́n ń pè ní kádàrà ni mò ń sọ fún yín yìí o kádàrà orí ibú àwọn tí ó ṣorí ibú Allah ti kọ́ mọ́ àwọn tó wà láyé yìí báyìí àwọn tó fẹ́ jóná tó wọ́n kàn kírun ni inú náà ni wọ́n kàrà lọ so Allah ti mọ̀ wọ́n rẹ̀ di even though gbogbo àwọn ọmọ Yorùbá tó bá ń ṣe Islam pátápátá inú náà ń lọ so now tẹ́ bá wá wo àdìtì náà ẹ rí i pé Allah tó wá sọ àti Muhammadu wípé látara Ádámù táwọn mùsùlùmí sọ káwọn ti jáde lápá ọ̀tún ẹ̀ àwọn funfun táwọn fà jáde lápá ọ̀tún Ádámù kí wọ́n máa lọ sínú àlùjànnà Allah sọ pé òun ò gbọ́ pá ó ní àwọn dúdú tó ń fà jáde lápá òsì Ádámù ó ní kán máa lọ sínú iná ó ní òun ò gbọ́ pá now wọ́n wá ń condemn àwọn èèyàn wa sínú Ramadan ìyá àwẹ̀ pé kí wọ́n máa gbà kán lè bá fi rí ojú rere Allah kán lè bá rí àlùjànnà wọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú bàbá Lóbù ẹ máa sọ̀rọ̀ ẹ ṣe sùúrù o. Now ẹ wá tún wá wo àdìtì yìí kádàrá ní nǹkan tá à ń ṣàlàyé o nǹkan tó ń jẹ́ kádàrá là ń ṣàlàyé o ó wá tẹ̀síwájú Sahih Muslim 2662c Aisha the mother of the believer said. Wọ́n ní Aisha ìyẹn ìyáláyà àwọn mùsùlùmí tí ò rí ọmọ bí tí ànábì fi okó ya ìdí ẹ̀ ní ọmọ ọdún 9. Said that Allah messenger was called to lead the funeral prayer of a child of the Anas. Wọ́n ní wọ́n pe Rasulullah olórí ọkọ Aisha pé kí ó wá ṣe wáàsí ní òkú ọmọkùnrin kékeré kan tí wọ́n ń pè ní Anas. Allah messenger, there is happiness for this child who is a bird from the bird of paradise.
ó ní ìdùnnú ń bẹ fún ọmọ yìí ò tí ó jẹ́ ọmọ ẹyẹ láti ẹyẹ àlùjọ́nà. For it committed no sin, none as he reached the age when one can commit sin. Nítorí pé ọmọ kékeré píníṣín ni kò tíì dé oyè ọjọ́ orí ọmọ tí ó lè ṣe ẹ̀ṣẹ̀. He said, Tó lè dẹ́ṣẹ̀. Aisha pre-adventure, it may be otherwise because God created for paradise those who are fit for it. Ó wá dáhùn ó ní pé Allah ti dá àwọn tí ó tọ́ sí àlùjọ́nà. For paradise, those who are fit for it while they were yet in their fatherlands. Àwọn tó yẹ kí ó lọ sí àlùjọ́nà nígbà tí wọ́n wà nínú nǹkan omi kórókóró ẹ̀pọ̀n bàbá Kí wọn. wọ́n tí ì dénú àtọ̀ bàbá wọn. And created for hell those who are to go to hell. Ó ní ó dẹ̀ ti dá àwọn tó máa lọ sínú iná nígbà tí wọ́n tiẹ̀ tí dó kórópọ̀n ẹ̀pọ̀n bàbá wọn. He created them for hell while they were yet in their fatherlands. Ó ló ti dá wọn ní iná nígbà tí wọ́n tí dé kórópọ̀n bàbá wọn. So tá a fi tún wá ń rí wípé kò sí bí àwọn mùsùlùmí ṣe fẹ́ kírun tó, kò sí irú àdúrà tí wọ́n fẹ́ gbà níwọ̀nba ìgbà tá Allah ti sọ pé inú iná lẹ́yìn dúdú fẹ́ lọ tó ti dá yín. So kí ló dé tẹ̀ kàn ń dààmú ara yín? Lálùjẹ́nà kankan tẹ́ fẹ́ wọ̀ kò sí fún ẹ̀yin ọmọ dúdú nítorí pé kí wọ́n kẹ́ ẹ tó dénú àtọ̀ bàbá yín ni Allah ti dá yín ó ti dá yín kalẹ̀, ó ti dá yín kó tó di pé ẹ délé ayé, ó ti dá yín kalẹ̀ fún ná ń pé náà lẹ fẹ́ inú náà lẹ ń lọ. So regardless pé ẹ gbàwẹ̀, regardless pé ẹ ṣe sọ̀láàt, regardless pé ẹ ṣe zakat, anything tí ó bá wù kẹ́ ẹ ṣe inú náà nílé yín. Allah ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ àti Muhammadu. Now ẹ wá wo kádàrá àwọn obìnrin torí bàbá yẹn ti ń dúró tí ká má délé wọn púpọ̀ jù. So now ẹ wá wo nǹkan tí Muhammadu sọ nínú àdìtì yìí, Sahih Bukhari 29 narrated Ibn Abbas. Ibn Abbas gbẹnu sí máìkì ó sọ pé. The prophet said, Ànábì Muhammad sallallahu wàhálà ó sọ wípé. I was shown the hellfire and that the majority of its dwellers were women who were ungrateful. Ó ní wọ́n fi iná ọ̀hún wò, ó ní àwọn obìnrin ló pọ̀ jù nínú iná yẹn, àwọn obìnrin tí wọ́n mórè. It was asked, do they disbelieve in Allah? Ó ní àwọn obìnrin ṣé wọn ò nígbàgbọ́ nínú Allah ni wọ́n fi wọná? Or are they ungrateful to Allah? Ó ní ṣé wọn ò mórè sí Allah ni wọ́n fi wọná ni? He replied, ó dá lóhùn. They are ungrateful to their husband, are ungrateful for the favor and good charity deed done to them. Wàhálà. Wọ́n ní ìdí tí wọ́n fi rí náà ẹni wípé wọn ò mórè sí àwọn nǹkan tí ọkọ wọn ń ṣe, ìdí tí wọ́n fi rí náà yẹn nìyẹn. And are ungrateful for the favor and good deeds done to them. Wọn ò dẹ̀ mórè sí àwọn nǹkan dáadáa tí wọ́n ti ṣe sí wọn. If you have always been good to one of them. Ó ní tó bá ti ń ṣe dáadáa sí ìkọ̀ọ̀kan nínú wọn o. And then she sees something in you, not of her liking. Tó bá wá rí nǹkan lára ẹ̀ tí ò nífẹ̀ẹ́ sí. She will say, I have never received any good from you. Àwọn obìnrin Mùsùlùmí wá sọ wípé ọkọ mi kò tí ì ṣe nǹkan dáadáa fún mi. Now, so nǹkan tí mo fẹ́ fi àdìtì yìí fàyọ ni pé ẹ rí i pé Muhammadu nígbà tó ṣì wà láyé tó ń sọ àdìtì yìí, ó ní Allah ti fi ọ̀rọ̀ kádàrá tá à ń sọ náà láti ṣèbàdé bíbá yìí o, ó ní Allah ti fi inú iná ó ti fi hàn. So àwọn obìnrin ló dẹ̀ pọ̀ nínú iná yẹn, àwọn obìnrin yẹn láyè ìsìn wọ́n ṣì wà, àwọn náà ń kírun, wọ́n máa gbàwẹ̀ ní oṣù mélòó kan tá a fẹ́ mú nìsín o. Àwọn yẹn náà máa bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ even though Muhammadu ti di gbogbo wọn pé inú iná ni wọ́n ń lọ torí pé kádàrá wọn ni kí wọ́n máa jóná according to àwọn hadith àtàwọn nǹkan míì tá a ti kà. So nítorí pé bàbá lóbu wà lórí wọn fẹ́ sọ̀rọ̀ láàkí mùsùlùmí ni wọ́n fẹ́ defend àwọn àyà yẹn, a máa tún gbé Quran verse tó support àwọn nǹkan yẹn wá tó fi ń júwe pé kádàrá kan tí wọ́n ń pè ní kádàrá nínú Islam nǹkan tí ò ṣe é yí padà ni, kò sí nǹkan náà tó lè yí padà. Táàfà kan bá wá sọ fún yín pé àyà kan wà nù Quran àbí súrà kan wà nù Quran tíyàn lè fi yí kádàrá padà, ẹni kó wá sọ lójú wa. Kò sí pé bá kìíní kan àlìkádírì kìíní kan, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. So ẹni tó bá wà kó wà ẹni kó send request kó wá sọ. So Nobu ṣe wà ń bẹ̀ ẹ lè ṣí máìkì yín báyìí. Ẹ̀kálẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí?
ẹ kalẹ́ Ṣé ẹ̀ ń gbọ́ mi? à ń gbọ́ yín, ṣé mùsùlùmí ni yín? Mùsùlùmí ni mí. Ok, So ẹ káàbọ̀. nǹkan tí màá sọ fún yín ṣe ń gbọ́. Every shit tẹ́ ẹ̀ ń sọ yìí kò yẹ kẹ́ ẹ sọ, it's not proper, you don't have to say it. Number one, màá yẹ kó yẹ yín pé kò ń ṣẹ́yìn gangan fúnra yín lẹ máa preach ìṣẹ̀ṣe fún èmi. Kò ń ṣẹ́yìn gangan lẹ máa preach, èmi tí ń ṣe ìṣẹ̀ṣe ń sìn yìí ó ti lé ní ọdún méje. No be you go tell me about Èṣù, no be you go tell me about Ifá, no be you go tell me about Ṣàngó. But ibo ni ó wà tólódùmarè ti sọ pé dandan ọ̀ṣẹ̀. Àbánóbù, Mo gbọ́ yín. gbogbo nǹkan tá a kà látẹ̀ẹ̀kan yìí báyìí, ṣé adárúkọ ṣiṣẹ́ níbi ibẹ̀ ni? Èmi ò okay, kí ló wá lé tó wá jẹ́ pé ẹ wá wá So ẹ̀yìn. now ẹ listen, mo kàn jẹ́ kẹ́kàn sọ̀rọ̀ bí 30 seconds yẹn ni kí ayé torí pàtàkì ayé dúró púpọ̀ jù. So now nǹkan tá à ń ṣe lórí ètò wa ni pé ilé kéwú tó tóbi jù nílẹ̀ Yorùbá lélẹ̀, ṣe understand? Ẹ máa gbọ́ ilé kéwú tó tóbi jù nílẹ̀ Yorùbá níbí báyìí, ṣé ó ń yé yín báyìí? So níbí báyìí a máa ń gba kéwú fún àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣe Islam tí wọ́n àmọ́ kan tí Quran àti Allah sọ. Kéwú làwa ń gbà àdẹ̀ kí n twist kéwú, nǹkan tó bá wà nínú Quran là ń kà. So ó yẹ kínú ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ lè kọ tẹ́ ẹ̀ lè kà tẹ́ ẹ̀ dẹ̀ gbọ́n ẹ̀ mọ̀kan tí Lárúbáwá sọ, ó yẹ kínú yín máa dùn ni nítorí pé a ti gbé wá sétí gbọ́ yín, a ti jẹ́ kó rọrùn. So ti yé yín báyẹn. So ní ìsìn báyìí bẹ́ẹ̀ ṣe wà lórí ètò wa ní ìsìn báyìí. So ẹ káàbọ̀, mo ti kí yín pé nǹkan tá à ń ṣe lórí ètò ilé kéwú ní bí báyìí lẹ́yìn ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa Islam, hadith, tefsiri, Muhammadu, Allah, Saudi Arabia, a kì í sọ nǹkan míì, a polówó nǹkan kan fún yàn, a ní kẹ́ wá gba kìrìsìtẹ́nì, a ní kẹ́ wá gbà ṣẹ̀ṣẹ̀, àwọn ò gbé ẹ̀sìn kankan dání. So ti yé yín báyẹn. So àkàn jẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan tó wà nínú Quran ni. So nígbà tí ti darapọ̀ mi tó yí báyìí, so àwa máa béèrè lọ́wọ́ yín sì tó yẹ kí mùsùlùmí ni yín. Ẹ dúró, ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ bọ̀bọ́ ọ̀pọ̀ orin yẹn náà ni òun náà lẹ fẹ́ béèrè lọ́wọ́ mi yìí. Ṣé ń gbọ́ ẹ kí èmi kọ́kọ́ béèrè ìbéèrè tí béèrè lọ́wọ́ yín. Mo ti wà nínú láìfì yìí, mo ti wà ń bẹ̀. Ẹ ṣe sùúrù, ṣẹ́rí bàbá Nobu, ṣọmọ Yorùbá ni yín? Ṣọmọ Yorùbá ni yín? Yorùbá ọmọ Ọ̀ṣun. Tíyàn bá darapọ̀ mọ́ ètò kan, regardless nǹkan tí èèyàn bá mọ̀, ó yé yín, èèyàn náà tún máa ń kẹ́kọ̀ọ́ mọ̀ nǹkan tó ti mọ̀. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ fi tọwọ́ yín lẹ̀, àjọ fẹ́ fi ọ̀rọ̀ jomi tó ru ọ̀rọ̀ ni. Nǹkan tẹ́ bá mọ̀ lẹ́ máa sọ, ṣe understand, ẹ dẹ̀ máa listen. So tẹ́ bá ti jẹ́ pé nǹkan ẹ bá ti ní àdìsọ́kàn, àwọn mo ti gbàgbé Quran Arabic tán máa ń pè. Tẹ́ bá ti ní àdìsọ́kàn kó tó di pé ẹ débì kan, ara yín ẹ ní mọ̀ nǹkan tí wọ́n máa sọ gan mọ́. But tẹ́ bá ti calm down, since ẹ pẹ́ lọ sí school, ṣe understand? So everywhere tí yẹn bá ti wà, ẹ̀kọ́ náà nìyẹn máa ń kọ́ sí. Ṣe understand? Nǹkan tá à ń ṣe ẹ nífẹ̀ẹ́ sí ló yẹ kẹ́ ẹ send the request. Nǹkan tẹ́ fẹ́ bá wa sọ, ẹ understand? A sọ pé kẹ́ má bá wa sọ, but nǹkan tá à ń ṣe ó yàtọ̀ sí nǹkan tẹ́ bẹ́ẹ̀ ṣe rí program tiwa. Ilé kéwú ní bí báyìí, Quran là ń kà, ṣe understand? Nǹkan tá a bá kà tẹ́ bá ní pé kò rí bẹ́ẹ̀, àwa máa ṣí fún yín, a máa ní kẹ́ ẹ kà kẹ́ ẹ dẹ̀ bá wa tú. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣó ti yé yín báyẹn? Ṣó ti yé? Mo gbọ́ yín, ó yé mi àgbọ́yé. Bàbá Nobu, kí lẹ́yìn rí sí kíyàn fẹ́ ọmọ kékeré ọmọ ọdún 6 ọmọ ọdún 9 kó máa bá sùn? Ṣé nǹkan tó dáa ní láwùjọ? Èmi máa sọ fún yín pé kò ń ṣe nǹkan tó dáa, ṣùgbọ́n kí ló tó jẹ́ pé ẹ̀yin ò jẹ́ kémi. Ìbéèrè mo sì bí yín léèrè. Ṣebí ẹ̀kọ́ ni gbogbo wa fẹ́ kọ́ bí báyìí, kí ló tẹ̀yìn jẹ́ kémi béèrè. Mo kàn bí straight question ni. Èmi jẹ́ pé yẹn pé tó bá àti ẹ preach nípa Islam ọ̀nà tó. Mi tí preach anything bàbá Nobu. Bọ́kọ́ tí mi fẹ́ pẹ́ mọ̀ ní pé ìṣẹ̀ṣe yìí gan ṣe kò ń ṣẹ́yìn lẹ́ máa sọ fún mi pé bí ìṣẹ̀ṣe ti lọ ilé. Bàbá Nobu. Ṣẹ́rí nǹkan tí wọ́n bá ń sọ lórí ètò ní kẹba mọ̀ kẹ́ ẹ̀ lè wà lórí station tó ti ń kọ hip hop kí wá ní kẹfẹ́ gba African Magic. Ẹ calm down, ẹ má bínú. Ọmọ ọdún 9 ọmọ ọdún 9 kò tọkọ bá fún un. Bàbá Nobu, ẹ calm down, ṣe ti gbọ́, ẹ calm down. Ṣẹ́ni tí má bí yín léèrè béèrè, tẹ́ ẹ bá mọ̀ ẹ down, tẹ́ ẹ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀. Mi kò nídìí kẹ́ máa lọ from one place to another. Ọkùnrin ṣàjọlá wa méjèèjì. So mi dẹ̀ tí ìjágbe mọ́ yín, ṣe understand? Nǹkan tí n bá bí yín, ó ní kẹ́ ẹ kàn down. Ṣóyé yín? Ṣóyé? Aha. So ẹ̀yin náà ní pé kò dáa kíyàn fẹ́ ọmọ ọdún 6 ọmọ ọdún 9 kíyàn máa bá sùn, àbí? Ṣé àwa lè rí ìwé kan tá máa ní pé Ọlọ́run Olódùmarè sọ wípé ká máa fẹ́ ọmọ ọdún 6 ọmọ ọdún 9 ká sì máa bá sùn? Ṣé ẹ̀yin máa nígbàgbọ́ pé Ọlọ́run ló sọ irú ọ̀rọ̀ yẹn? Mo lè nígbàgbọ́ ẹ. Ẹ ṣe. So ṣèbí mùsùlùmí dẹ̀ lẹ́yìn,
mùsùlùmí pọ́nbélé. ṣé ẹ̀dẹ̀ lè ka Arabic àbí? èmi ò lè sọ fún pé mùsùlùmí tèmi lọ lè ké o, èmi ò lọ lè ké o, bọ́ ṣé ẹ lè ka English tẹ́ bá rí? kò lọ́fà. ṣé ẹ lè kà á? ó lè ká dáadáa. So àwárí nǹkan yẹn nínú Quran ẹ jẹ́ ká gbé wá kẹ ẹ máa bá wa kà ẹ máa bá wa tú ẹ bá wa fi jẹ́ mùsùlùmí yín tú tó ti yé yín báyìí ẹ jẹ́ sáré gbé wá ẹ ṣe sùúrù. kí n sáré lọ gbé wá bàbá. ọmọ irọ́ ń gba àti bàtí táwọn people jẹun pa wey dey wan make people dey believe them. And me I be a traditional boy, mo ní fá mo ní gbogbo nǹkan, me I be traditional boy, make una know. ẹ bá wa gbé tẹ̀sí sílẹ̀ jáde Big Joe. So Babalobu ẹ lè ṣí máìkì yín. mi ni Sàámù gbọ́ ìmú dání lọ. torí ètò ẹ bá wa kà ẹ bá wa tú. As for your women past the age of menstruation, that's sí ẹ̀yìn. As for your women, that's as for our own women generally àwọn obìnrin wa past the age of menstruation. In case you do not know, their waiting period is 3 months, and those who have not menstruated as well. As for those who are pregnant, their waiting period ends with delivery. And whoever is full of valor, ṣe lè bá wa tún nǹkan tẹ́ ẹ kà sí èdè abínibí èdè Yorùbá. Okay, nǹkan tó sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tẹ́ ìbéèrè tẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ mi òun máa fi dáhùn ẹ mọ̀ pé ìbéèrè yẹn ni ó mú yín lọ mú kíní jáde òun máa fi dáhùn this particular thing wey you bring out kíní tẹ́ gbé jáde yìí ṣé ń gbọ́. Hello. mo ń gbọ́ yìí mo fẹ́ kẹ́ bá wa tún náà ni. Only as for your women past the age of menstruation, this thing was literally talking about nǹkan oṣù nǹkan oṣù àwọn òbí táwọn obìnrin wá ń ṣe nǹkan tó ń ṣe. So their waiting period is 3 months, and those who have not menstruated as well. Àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ àti àwọn tí wọ́n tẹ̀ tí bẹ̀rẹ̀ láti ní ṣe àtàwọn tí wọ́n ti ní oyún tó ń dúró láti sọ̀ láyọ̀ ṣé ń gbọ́. And ẹnikẹ́ni whoever is mindful tó ní ìgbàgbọ́ lórí Allah ó máa like it will make their matters easy for them. Tó bá ní ìgbàgbọ́ lórí Allah á mú gbogbo ìkọ́ rọrùn fún gbogbo wọn, àtẹni tó ti bí o àtẹni tí ó ti bí o àtẹni tó ń ṣèkóso àtẹni tí ó ti ṣèkóso àtẹni tó lè fún àtẹni tí ó lè. Tó bá ní ìgbàgbọ́ lórí Allah ó máa mú nǹkan rọrùn fún ẹ. That's just it. Ẹ translate fún mi. ẹ ṣe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kà á so nǹkan tí mo gbọ́ yé tẹ́ ẹ sọ ni pé àwọn tó ti ṣe nǹkan tí wọ́n kí wọ́n retí nǹkan oṣù mọ́ irú àwọn tó ti wọ menopause àbí ẹ sọ bẹ́ẹ̀. Pastor the time say Nobu, did you ever pass through school at all? Go on, punish you. Read down, maybe and people have go. See how these people was blindfolding you for no reasons. And then money Oluwo, money Anifa, money everything. Money for money Aje, money go where. But you follow this why this is so bad. Follow this man is so bad. You people should be against that. Ó dàbẹ̀ nípa àwọn èèyàn wa. Ẹ calm down bàbá Lóbù ṣe bá jọ ń sọ̀rọ̀ láti ẹ̀kan ni ẹ ti sọ dáríwó. Ìyá àwọn Christian tó ń pè Islam lẹ́ńtà ẹ ti sórí ibùkún òfò you people are. So ó náà làwọn èèyàn wa ti rí yẹ so àwọn èèyàn wa ti di nǹkan míì sí gbòòrò kọ́lọ́ndẹ̀ ìyọ̀ wọn ló dẹ́kù. So Big Joe ẹ máa bẹ́tò lọ. wàhálà báwo la ṣe débì yìí o ọkọ mi òye mi o bàbá ọ̀pẹ ẹ bá wa gbé sókè ẹ ó dàn bàbá mi ẹ ó dàn sà bàbá ọ̀pẹ. So ẹ jẹ́ ká kásáré ṣàlàyé àyà yìí nítorí àwọn tí bá ti gbọ́ à ń bọ̀ bàbá Alábí à ń bọ̀ so àyà yìí ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin tá a fẹ́ sílé tá a fẹ́ kọ̀ sílẹ̀ so Suratu Tolaq ni wọ́n máa ń pè ìyẹn ni wọ́n ń pè ní divorce so báwo la ṣe máa kọ̀ wọ́n sílẹ̀ so àyà yìí wá ń ṣàlàyé àwọn obìnrin tá a ti fẹ́ sílé àwọn tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ so àwọn tó ti wọ menopause only as for your women past the age of menstruation in case you do not know their waiting period is 3 months so
àyà yẹn ṣàlàyé pé àwọn obìnrin wa tí ò tí máa ṣe nǹkan oṣù àsìkò àti dúró àmì tó ti pàtàkì kí wọ́n retí nǹkan oṣù mọ́ àsìkò àti dúró wọn ó jẹ́ oṣù mẹ́ta. So àyà yẹn ṣàlàyé pé tá a bá fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ ká dúró oṣù mẹ́ta bóyá wọ́n máa lóyún àbí wọn ò ní lóyún. So ó wá tẹ̀síwájú and those who have not menstruated as well àtàwọn tó yẹ kí wọ́n tiẹ̀ tí rí nǹkan oṣù wọ́n ti gbóòórùn ẹ̀ rí rárá wọ́n ti kẹ̀fín ẹ̀ àwọn ọmọ kékeré tí wọ́n ti rí rí. So àwọn náà tẹ́ bá fẹ́ tẹ́ ti ń bá wọn sùn àsìkò àti dúró tiwọn náà jẹ́ oṣù mẹ́ta. So ìbéèrè táwa máa bẹ àwọn àfáà ni pé kí ni Allah ń fi obìnrin àwọn ọmọ kékeré tí wọ́n tí mọ́wọ́ tún yàtọ̀ sí àwọn ọmọ kéékèèké kí ni wọ́n ń ṣe nínú àyà tí wọ́n fi ń kọ obìnrin sílẹ̀ nílé ọkọ? Kí ni àwọn ọmọ kékeré kí ni wọ́n lọ ṣe nílé ọkọ tí wọ́n fi ń bá wọn sùn láti ṣe máa dúró oṣù mẹ́ta fún àwọn ọmọ kékeré? So nǹkan tá à ń béèrè lọ́wọ́ àwọn àfáà wa nìyẹn. So nǹkan tí àyà yẹn ń sọ̀rọ̀ lé lórí ní ṣókí ni pé àwọn obìnrin tá fẹ́ kọ̀ sílẹ̀ tó jẹ́ ọmọ ìyá tó ti wọ 65 upward àtọmọ kékeré láti bí 12 years old downward. So àti obìnrin tó yẹ pé ó lóyún. So nǹkan táyà yẹn ń sọ nìyẹn. So bàbá Àlàbí ẹ gbóhùn sókè kí lẹ fẹ́ bá wa sọ? ẹ kálẹ́ o. Ṣé mùsùlùmí ni? Bẹ́ẹ̀ ni pẹ̀lú gọlọ. Ẹ káàbọ̀. Àwọn nìyẹn. Ṣé ẹ gbọ́ ìbéèrè tàbí brothers wa? Èmi mo gbọ́ àwọn nǹkan tẹ́ ń sọ, èmi ni màá béèrè lọ́wọ́ yín. Ẹ máa béèrè ẹ wá jẹ́ kí n ṣàlàyé ètò fún yín. Ẹ jẹ́ kí n ṣàlàyé. Ṣé rí ibi tẹ́ ẹ wà yìí ilé kí ó tó tóbi jù nílẹ̀ Yorùbá ni? Ilé kí ó wo ló tóbi jù níbo? Ẹ ṣe sùúrù. Ẹ̀yin wo ta ló ta lọ́mọ? Ẹ ṣe sùúrù bàbá Àlàbí. Aláǹdámọ̀ náà yìí tẹ́ ń sọ̀rọ̀ yìí. Ẹ ṣá ẹ mute mic yín náà ká farabalẹ̀ ṣàlàyé fún yín kẹ́lẹ́ bá àmọ́ kẹ́tẹ́ fẹ́ dá sí. Ẹ ṣá hold on so kẹ́lẹ́ bá àmọ́ kẹ́tí. So ẹ máa ṣí mic yín ẹ jẹ́ kí n mute yín náà. So ilé kí tó tóbi jù lẹ̀ Yorùbá lẹ wà yìí tí àti ń kọ́ ọmọ ní kéwú ní èdè abínibí èdè Yorùbá. So ẹ ṣe sùúrù bàbá Àlàbí ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti ẹ̀ka ní kẹ́ hold on. Ṣé ẹ dẹ̀ ṣe máa calm down àbẹ́ẹ̀ ni calm down? Ẹ mute mic yín. So ní orí ètò tẹ́ wà yìí ilé kéwú lẹ Yorùbá ni. So tá à ti ń kọ́ àwọn àfà sheik gbogbo ustazi pátápátá tó tóbi jù lẹ Yorùbá tá à ti ń tún kí ó kọ́ gbogbo wọn ní èdè abínibí kó lè bá yé wọn yékéyéké. So mùsùlùmí bóyá ẹ mọ̀ kí ó ní bóyá ẹ mọ̀ kí ó ní ibi báyìí lèyẹn ti máa mọ̀. So a máa sọ̀rọ̀ nípa Quran, Hadith, Tafsir, Saudi Arabia, Muhammadu. So any question outside àwọn nǹkan tí mo kà yẹ a kì í entertain ẹ̀. Ṣé understand? So ní ìsìn báyìí ẹ máa ṣí máìkì yín bàbá Àlàbí ẹ máa ń ka Fatiha 17 times a day. Ẹ máa bá wa ka Fatiha ẹ ní ìsìn ẹ̀ dẹ̀ máa tún sí èdè Yorùbá ká tó wá bẹ̀rẹ̀ ètò. Ẹ ṣé. Hello. Ẹ bẹ̀rẹ̀ sí ní ka Fatiha yẹ kẹ̀dẹ̀ tún sí èdè abínibí. Fatiha bò nítorí ní ka Fatiha ni mo ní mùsùlùmí ni mí. Ṣé kí wọ́n máa béèrè kí ni kẹ́ máa ka fá fún mi nísìnyí kí lọ́kàn mi àti ifá ẹ fi Fatiha lẹ kò sí lọ́kàn mi pẹ̀lú Fatiha ẹ nígbàgbọ́. Bàbá Àlàbí. Ẹ sọ̀rọ̀ tọ́tako nǹkan tí mo mọ̀ ní ìbéèrè mi ni màá dẹ̀ wá béèrè question lọ yìí. Ẹ ṣe sùúrù. Chicken just me tí n bá ṣe live. Ẹ ṣe sùúrù Àlàbí. Àwọn yẹn ni ó béèrè question. Ẹ ṣe sùúrù Àlàbí. A ní kẹ́ má béèrè béèrè. A ní kẹ́ ka Fatiha kalẹ̀ bá wọn kí mùsùlùmí ni kẹ́ bá wa tú. Kò tí ì dìjà. Tèmi nǹkan tẹ́ ń kà lójoojúmọ́ ni. Ẹ ṣí máìkì yín kẹ́ ẹ kà kì í mi ì bá yín jà. Sẹ́ẹ̀rí kò ní ìdíkì nǹkan Fatiha sí. Kí ni mo fẹ́ ka Fatiha fún yín? Ṣé tí n bá kà fún yín tí ẹ lè gbọ́ yé ni? Torí pé Ọlọ́run ti ẹ̀yin ẹ̀ lágbọ́yé rẹ̀ so ẹ̀ dẹ̀ lè gbọ́ yé. Bàbá Àlàbí. Ń gbọ́ yín. Ṣé mi bá gbọ́ yé? Irú nóbù tó wà ń sálẹ̀ yẹn ṣe mọ̀ kí mùsùlùmí ni. Àwọn mùsùlùmí náà pọ̀ ní comment section. Ẹ kà á kẹ́ bá wa tú sédè abínibí ká jàǹfààní ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí mò ń sọ nísìnyí. Ẹ̀yin kan tó ẹ̀ ń sọ yẹn ó rú èmi lójú èmi fẹ́ béèrè àwọn béèrè lọ́wọ́ tí ẹ̀yin wá ń béèrè question lọ́wọ́ tèmi tí mo wọlé. Ẹ̀yin lẹ́ ń sọ àwọn nǹkan tí. Bálà bí ò bá lè ka Fatiha ẹ̀ lárí ẹ̀ mọ́ kàbá. So ẹja ṣe báyìí ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè nínú Islam nìkan ni ìbéèrè yín lẹ ti lè béèrè o
so kí ni ìbéèrè yín nípa Islam. kí ló dé ok báyìí ní sí ẹjẹ sọ̀rọ̀ ìgbà tí ẹni nínú Islam máa ti béèrè kọ́. ẹ bá wọn sọ̀rọ̀. ṣé mo lè bá wọn sọ̀rọ̀ bàbá Àlàbí ẹ jọ̀ọ́ ẹ gbá mi sí gbòǹgbò yín. ẹ bá mi sí gbòǹgbò yín. mi fún náà ẹ jẹ́ n sọ̀rọ̀. ẹ ní sùúrù ṣẹ́yìn ń gbọ́ mi ṣẹ́ ń gbọ́ mi bàbá Àlàbí. tó bá gbé lódodo lẹ bá ń sọ tó bá gbé lódodo lẹ bá ń ṣe ẹ má jẹ́ anybody. ṣẹ́yìn gbọ́ mi bàbá Àlàbí. ẹ má jẹ́ anybody ẹ dẹ̀ má mú to anybody ẹ bá jọ sọ̀rọ̀ ni ẹ bá sọ tí ì máa gbọ́ ẹ̀yin náà jẹ́ sọ tèmi kẹ́ gbọ́. ṣé kán drop yín àbẹ́fẹ́ pariwo ni. ẹ tẹ́ bá lè drop mi torí pé tẹ́ bá lè drop mi. ẹ ní sùúrù ṣẹ́yìn ń gbọ́ ohùn mi ṣẹ́yìn gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. téèyàn bá wá sí ilé onílé ó ti yé yín ẹ̀yin mọ̀ pé àwa ọmọ kóòtù òjìrì àwa ọmọ Yorùbá ètò la máa fi ń ṣe gbogbo nǹkan tẹ́ bá wá sílé onílé ẹ máa gbọ́ nǹkan tí ẹni yẹn fẹ́ onílé fẹ́ nǹkan tó nílé fẹ́ òun làlejò máa bá a fẹ́ wọ́n sọ pé ẹ bá wa ẹni sùúrù ẹ̀yin mọ̀ nǹkan tó ń ṣe ló ẹni sùúrù náà. mo nílé máa parọ́ fún mi kí n jẹ̀mọ̀ pé wọ́n nípa kí wọ́n máa sọ pé nítorí lé bá fẹ́ kí wọ́n máa sọ́pọ́ọ̀tì nǹkan tó ń ṣe. bàbá Àlàbí ṣe máa ní sùúrù àbẹ́fẹ́ bọ́lẹ̀. yóò bá jọ ní gbogbo wa náà. ṣé ẹ máa ní sùúrù ṣé èmi tèmi bá yín sọ̀rọ̀. àwọn fọ́fadà gbogbo wa wọ́n mọ̀ òótọ́ wọn ò ta kò òótọ́ èyí kan wá dé ní ìdílé tó nǹkan kan ẹ wá sára yín jọ ẹ̀yin wá ń ibo ní. ìyá wa Amadélékè ẹ máa bá bọ̀. castrated ẹrú ni bọ̀bọ̀ yẹn wọ́n ti yọ ẹpọ̀n ẹ̀ bàbá ọ̀pẹ bá wa sọ̀rọ̀. ẹni àná lára ń ta wọ́n wọ òrè ni. castrated ẹrú ni ìyá mi wọ́n ti yọ ẹpọ̀n ẹ̀. bó ṣe ń lọgun bẹ́ẹ̀ ni pé wọ́n ti àtàbọ̀ ní fùrọ̀ ó ga o. bàbá ọ̀pẹ ṣe wà ń bẹ́ ó yá ẹ wá máa lọ àti pèyìn ẹ̀ dáhùn. ó dàbẹ̀ ni pé ètò láyé fẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ tẹ́ bá rí ẹ lè gbé wọlé padà in case o bá send a request. So. kí lorúkọ wọn gan. bó ṣe wà yẹn bàbá ètò láyé tó bá wọlé kò lè bó ṣe wà yẹn wọ́n ti gé létí lọ ó ti yé yín. wọ́n yọ ẹpọ̀n ẹ̀ ní ìyá mi. ẹ lè máa bá a sọ ọmọ bẹ̀ ó ń gbọ́ yín. ìyá mi wọ́n ti tẹ ẹpọ̀n ẹ̀ ní. ẹ wò ní about 2 hours ago about 2 hours ago ó kù díẹ̀ kí àwọn agbésùmọ̀mí kan bọ́ǹbù Manchester 2 hours ago wọ́n ti mú wọ́n ti dá ẹjọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kókó fẹ́ máa ṣe kiri àgbáyé lélẹ̀ àfẹ́rù ẹ̀ nílẹ̀ Yorùbá o ẹ gbóhùn sókè bàbá mi. mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀rọ àkóètò Mr. Alabi. Yes. ẹ̀rọ àkógbìyànjú. mo ń gbọ́ yín sà. ṣèbí Yorùbá ní sà. Yorùbá ni mí Yorùbá ni mí. ẹ wá ní sùúrù ṣẹ́gbọ́n mo fẹ́ béèrè méjì lọ́wọ́ yín mo ṣe fẹ́ kẹ́ ẹ ní sùúrù. ṣòye bá wọn ṣe lọ lékè o. kò sí ìgbà tó kàn ń gbọ́dọ̀ mọ́ lọ lékè o ẹ bèrè pé mùsùlùmí ni mí kò sí ìgbà tó kàn ń gbọ́dọ̀ mọ́ lọ lékè o. ń lọ lékè o. ọ̀dà ẹ̀ ṣe. mọ́ mo dodo. bá ètò láyé ẹ má bínú. ẹ̀dá ètò láyé ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ̀yin náà lè máa bá wọn sọ̀rọ̀ bàbá Àlàbí. náà mo ń bẹ mo náà nù. tí ẹ̀yin bá send request pé ẹ fẹ́ wá sókè tó bá gbé yín wá sókè ẹ fẹ́ wá ní conversation ni kò ṣe pé ẹ fẹ́ wá argue àbẹ fẹ́ wá jà tó bá yẹ pé ẹ fẹ́ wá jà ni ẹ ò ní rí ọ̀rọ̀ yẹn sọ tó bá yẹ pé ẹ̀yin fẹ́ ra ọkàn wa ẹ ní sùúrù tó bá yẹ pé ẹ̀yin fẹ́ ra ọkàn wa padà sínú Islam bẹ́ẹ̀ ṣe ń ṣe jàgídíjàgan yìí ò ní jẹ́ ká gbọ́ yín ṣùgbọ́n nítorí pé gbogbo àtàwà ń bí mùsùlùmí nínú Islam yẹn náà láti jáde tó ti yé yín irọ́ tó bá ń béèrè lọ́wọ́ yín tó bá béèrè ẹyẹ máa ẹni sùúrù ẹyẹ máa sọ̀rọ̀ síyàn lẹ́nu ẹ̀yin kọ́ lẹ bí wa ó ti yé yín tá a bá sọ fún yín pé báyìí ká sábà ìka òdì kì í ṣe pé tá a bá sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ẹ máa nà wá àbí tá a bá parọ́ ẹ máa nà wá òótọ́ ọ̀rọ̀ làwa máa sọ fún yín bí inú Islam lọ bí mi sí inú Islam lọ bí ìyá Múlíkà sí ètò láyé fúnra wọn inú Islam lọ bí wọn sí ms bàbá gan mùsùlùmí ni ó ti yé yín so àbá yín pariwo so ẹ̀yin náà máa sọ̀rọ̀ bí èèyàn tó wà civilized ni ó ti yé yín so ẹ máa calm down
tẹ bá pariwo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tẹ̀jú nípa mo gbádùn yín ẹ máa calm down. mo gbádùn yín mà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kankan. almost 100 and kìíní kan ló send request ẹ̀yin wá wọlé ẹ fẹ́ pariwo ta ló máa gbáriwo. ẹ ṣe sùn mo gbádùn yín èèyàn tó ń gbọ́ yín lé ní 2 million lórí gbogbo Facebook YouTube ẹ wá máa ṣe bí ìgbà tó jẹ́ wípé kìíní kò dáná kò gbọ́ mọ́. mi ò ṣe ìgbà tó jẹ́ pé kìíní kan ẹ fẹ́ mọ ṣé màá lajúlẹ̀ kẹ́ mọ rọ́ọ̀pù mi sójú mi kí mo lè sọ̀rọ̀. kò sẹ́ni tó ń rògbò yín èmi lọ lé kéwú wọ́n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ lọ ẹ lé kéwú. ẹ mọ̀ kése báyìí kéèyàn lọ lé kéwú ní Islam. kò sẹ́ni tó rèébò kése ilé kéwú ẹ má máa béèrè question pé tíyàn lọ lé kéwú ẹ ti béèrè pé ṣé mùsùlùmí ni tí wọ́n béèrè pé kí mo béèrè lọ́wọ́ yín pé tẹ́ ẹ mọ fá ṣé ọ̀rọ̀ líle yẹn ni. Alábí ṣó ti mutí díẹ̀ tó wá síbí báyìí. Torí bó ṣe ń bọ̀rọ̀ yìí ó ń sọ̀rọ̀ nígbà tí ẹ pé òkò tó ní. Ẹ̀yin gangan lẹ́fà yìí gbọ́ tí ẹ fòwògoro ẹ tú sí àwọn abáyín lérí kó tó di pé ẹ bá wọn sọ̀rọ̀. Ṣé àwa tako tí àwọn. Mo rò pé ó ṣí èrè lẹ́dàá. He's a small boy. Ẹ máa ẹ̀ka ọmọ kékeré kan wọ ẹnu sí lára. I've gone to check him. He's a small boy. Mo rò pé ó ṣí èrè lẹ́dàá. Mo rò pé ayé ẹ ti bàjẹ́. Àwọn olórí burúkú gba tírọ̀ wọn ti atúrọ̀ tàbí èlùbọ́. Wọ́n ti tajà ẹ̀rùpẹ̀ wọ́n wá ń gbowó òkúta ara wa ń kàn wọ́n àwọn olórí burúkú. Ọgbẹ́ tí máa mọ̀ pé ó ti mutí yó àwọn olófò ẹ̀dá. ẹ̀já tẹ̀síwájú ètò láyé àáfàá ti wà ń bẹ̀ o. túnẹ̀ ṣe wà ń bẹ̀. ẹ jẹ́ kí àáfàá yìí sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni màá mú wa ń bí. ẹ jẹ́ kí àáfàá yìí sọ̀rọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ láti ẹ̀ka jẹ́ kí àáfàá yìí sọ̀rọ̀. Assalamu alaikum àfà. Àfà. Ṣé kò sáfà ń bẹ̀ ni? Spíkà wọ. Bóyá èmi nìkan ni gbọ́ yé mi ò gbọ́ yàn. Ra kó àsìkò ìsà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè àwọn kankan kéékèèké lọ́wọ́ ẹni ẹ má bínú. Àkọ́kọ́ ni pé ṣé ẹ lè ròyìn ànábì fún wa àwọn ìwà dáadáa tá ànábì wò mẹ́ta. Àfà ńkọ́. lẹ́yìn pé network àfà ọ̀dà àfà send request. ẹ gba 3 minutes Mr. Alábí tẹ bá wà ń bẹ̀ ẹ send request padà. irọ́ káràbí máa lọ kò sí ọ̀rọ̀ kankan fún mi. So kí lè fẹ́ bá a sọ two next. nǹkan tèmi fẹ́ sọ ń bẹ̀ ni pé àkọ́kọ́ tí òye nǹkan ò bá yéèyàn èèyàn máa ń béèrè ni because tẹ́lẹ̀tẹ́lẹ̀ I was a Muslim kó tó di pé bóyá mo convert sí Christian although èmi ò ń ṣe ẹlẹ́sìn mi really believe nínú religion kan pé religion eléyìí religion no èmi wà neutral because mo gbàgbọ́ pé Ọlọ́run wà lókè tí n bá dẹ̀ kúnlẹ̀ tí mo gbàdúrà sí mo nígbàgbọ́ kó máa gbàdúrà mi ju pé kí n wá ságọ sí ẹ̀yìn kan because ìgbà míì àwọn ẹ̀sìn àwọn kankan wà níbẹ̀ tó jẹ́ pé téèyàn bá kà àbí tán bá kà fún yàn èèyàn gan fúnra ẹ̀ gan á fẹ́ ṣe ọ̀nà ìmọ̀ mo ṣe lè gbé Yorùbá yẹn kalẹ̀ èèyàn lè ṣe ọ̀nà nípa pé wọ́n fẹ́ try láti gbin ẹ̀sìn yẹn sí èèyàn lọ́kàn so mo dẹ̀ ms bàbá mo ti ń tẹ̀lé wọn ó ṣe díẹ̀ so mo máa ń gbọ́ àwọn ètò tó máa ń ṣe mo dẹ̀ máa ń tara ẹ̀ kó ẹ̀kọ́ ó mú mi dúró láti ara ẹ̀ mú mi dúró sáàrin kan débi pé mi dúró lórí pé ẹ̀sìn eléyìí ni mo fẹ́ ṣe nǹkan ẹyọ kan tèmi gbàgbọ́ ni pé Ọlọ́run wà lókè bọ ìwá síbí báyìí tí mo wá ni pé kí n tó wá kọ́ ẹ̀kọ́ kí n tún mọ ìmọ̀ sí i bọ mo ráwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ń sọ̀rọ̀ ń bí ìbáyìí sí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní sùúrù èèyàn ò mọ nǹkan tán láyé kò sẹ́ni tó mọ nǹkan tán tó ń ṣe ní àwọn ka Quran àwọn ka nǹkan rẹ̀ ókè ẹnìkan sọ fún yín pé nǹkan báyìí ni Quran ṣe tú sí
tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe mọ̀ ní ìmọ̀ tiyín ẹ sọ, tí ò bá rí bẹ́ẹ̀ ẹjọ́ máa yọ síra wọn. Ibi tẹ́ bá rí pé bóyá ó ṣe kùdẹ̀kùdẹ̀ bóyá ẹ̀yin lẹ gbàgbọ́ yé bẹ̀ ẹ tó béèrè question àbí wọ́n béèrè lọ́wọ́ yín ẹ ní sùúrù kẹ́ ẹ dáhùn bọ̀. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èmi kan tẹ́ ọkọ̀ gbé wọlé níṣe nìyẹn ń ṣépè. Kò bójúmu tó tán bá pèèyàn sórí ètò báyìí kó wá máa ṣépè lórí ètò. Kò sí bí nǹkan yẹn ṣe lè ká ẹ lára tó àbí kó dùn ẹ kó wá ní pé èpè ló kù àbí kán ní kó ní sùúrù kó dáhùn question kẹ́ wá dá ságídí. Agídí yẹn ó túmọ̀ sí pé o ò nágbọ́yé, o ò mọ nǹkan yẹn. Tó bá yẹ pé o mọ̀ ni wàá fi ìdùnnú àti sùúrù pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn dáhùn. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ nǹkan ló ń dá ságídí. Nǹkan tèmi láàrin wọn nù. So ẹ jọ̀ọ́ ẹ máa bá ètò lọ ká máa kẹ́kọ̀ọ́ lọ. ẹ ṣé gan. Àwọn tó ń ṣépè yẹn ọwọ́ Jùbírí àti Ànábì àti Allah ni wọ́n ti kọ. Ẹ mọ̀ pé Allah náà ó gbé ẹ̀gbọ́n Mọ̀ọ́mọ́dù gbé ṣépè, òun àti Jùbírí wọ́n jọ ń gbóbìn ṣépè. Bàbá ètò láyé, come to Islam, ẹrú Allah nìyẹn ni àbí àgùntàn Ísírẹ́lì? Come to Islam. Bàbá ètò láyé, ọmọ Allah kan ti wà níbí àbí sọ́rí ẹrú Allah. nígbà tẹ gbọ́ come to Islam tẹ tún béèrè pé iṣẹ́ rú Allah ni so ó sound bákan ẹ̀sùn àyè No, mùsùlùmí àwọn ni ẹlòmíín lo àwọn orúkọ yẹn náà. mùsùlùmí eléyìí kò ṣẹ̀ṣẹ̀ máa wà náà. Èèyàn kan ẹrú jẹ́ Allah Allah tó dẹ̀ jẹ́ pé kò kí ń ṣe ẹrú Allah. ẹrúkẹrù ni Bàbá ètò láyé ṣe ẹrúkẹrù wà ń bẹ̀. abilala lẹ́nu. Mo wà ń bíbá yìí pípẹ́ nìkan kó ẹ̀kọ́ ni come to Islam